àlàáfíà fún ilé yìí. Kálẹ̀ bẹ̀rẹ̀ o. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ kanlẹ̀kùn kẹ́ tó wọlé? You just barge into my house just like that. Ká kanlẹ̀kùn. Oh, ẹ̀yin. Bàbá. Daddy. Ẹ̀gbọ́n mi. Súnkàn mi dà. Súnkàn mi tẹ bẹ̀rẹ̀ ọmọ mi ni. Súnkàn mi dà. Kò sí ilé olóríṣi. Ẹ má bẹ̀rẹ̀. Súnkàn mi ò sí ilé. Jésù ń gbọ́ ti jáde. Àgbélébù rèé. Ọ̀gá mi wo àbí mo jẹ́. O ní láti gbé àgbélébù ẹ̀. Àgbélébù. Wo ọ̀gá mi. Search. Tí wọ́n bá gbé Súnkàn mi bọ́ tánú lé. Kò sí nínú ilé yìí. Súnkàn. Tí wọ́n bá gbé Súnkàn mi bọ́ tánú lé. Máa jọ ẹ lójú. Àní Jésù ń gbọ́ kò sí nínú ilé yìí. Dàgbàsókè wá kírun. Ẹ̀gbọ́n mi ò lè parọ́. Wá kírun. Ẹ̀gbọ́n mi ò lè parọ́ fún yín. Ẹ̀gbọ́n mi. Kírun síbẹ̀ yẹn. Àgbàlagbà yẹn o. Ẹ̀gbọ́n mi. Má try láti ṣe nàndàrà. Ẹ̀gbọ́n mi ò lè parọ́. Bóyá ní sọ́lẹ̀. Àgbélébẹ̀ ilé ẹlẹ́yìn ọ̀run sí àwọn ọmọ lọ. Kúlẹ̀ síbẹ̀. Àbẹ́ rí àwọn ìjìnlẹ̀ méjì wọn ló ń jẹ wọ́n. Ẹ jọ̀ọ́ ìyàwó ọmọ mi ẹ má ó kéré gan ẹ má bà láyé jẹ́ ẹ jọ̀ọ́. Àgbàlagbà ni yín o. Ẹ má ṣe làǹdàlàǹdà. Àgbélébù. Ọ̀gá mi mo wà lẹ́yìn yìí. Lọ fi bàbá yìí sí detention. Bàbá ẹ dìde bí wọ́n ṣe rí rẹ̀ kí tó gbélé yìí. Ẹ ti dé bàbá. Bàbá ẹ ti dé. Bàbá. Ẹ wọlé bàbá. Ẹ jọ̀ọ́. Sọ̀rọ̀ ọkọ ẹ ti lọ. Ẹ jọ̀ọ́. Fara yíyú àwọn. Ẹ jọ̀ọ́. Fẹ̀yìn ẹ débẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́. Àgbélébù. Ọ̀gá mi mo wà lẹ́yìn ibi ké. Ẹ ṣe lọ. Ẹ bàbá. Who is there? Okay, ta ni o? Èmi ni o. Ọlọ́run ló ń jẹ́ èmi ni o. Àná yín ni o. Okay, ẹ wọlé ẹ máa bọ̀ o. Ẹ ra sà. Ẹ rọra o. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ wá o. Ẹ kújọ́ mẹ́ta sà. Àwa máa ní. Àwọn ará ilé ńkọ́. Adúpẹ́. Ọkọ mi ńkọ́ ń bẹ̀. Adúpẹ́ o. Ẹ ǹlẹ́ sà. Yes. Ẹ má bínú dáadé, ẹ má bínú pé mi ò pè yín kí n tó wá. Ọ̀rọ̀ àwọn ọmọ wa yìí náà ló jẹ́ kí n wá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ò ní bá yọ yín jẹ́. Ẹ bá mi pa àwọn méjì kẹ́ bá mi ṣètò ẹ̀ láàrin wọn. Ǹjẹ́ mi gbọ́ wípé ẹ sọ pé ká parí ẹ̀? Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ eléyìí ó ti kọjá píparí. Eléyìí ò lè ṣe é parí. Kódà tí aláàárọ̀ bá sọ wípé ọ̀rọ̀ yìí kò ní píparí nínú, alálẹ̀ ò ní jẹ́ kó da fáláàárọ̀ tó sọ bẹ́ẹ̀. Ṣé kí n lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ wá kó wọ̀? Yorùbá bọ̀ wọ́n sọ pé tílé kan bá ń tòrò ọmọ àlè inú ilé yẹn ni ò tí ì dàgbà. Kí n wá lajú mi sílẹ̀ lójú ayé mi, nínú ayé mi, lójú ayé mi, nílé ayé mi, kí ọmọ tèmi wá gba ọmọ àlè lálejò kó gbà láyè nínú ilé mi. Dádì, àgbàlagbà lẹ́yìn. Kò yẹ kẹ́yìn tún máa ṣe báyìí, ẹ má tún dákun. Ó yẹ kẹ́ ẹ pè wọ́n kẹ́ bá wọn yanjú ẹ̀ ní ẹjọ́ nítorí Ọlọ́run. Èmi fẹ́ kẹ́ bá wọn yanjú ẹ̀. Ọlọ́run ò ní jẹ́ aríláburú nínú ilé yìí. Àgbàlagbà tí ọpọlọ ẹ ti dọ̀bálẹ̀ tí ò mọ nǹkan tó ń ṣe mọ́. Èmi ò bá ń sọ bẹ́ẹ̀ o. Mo kàn ń fẹ́ kẹ́ mọ̀ yìí pé kò yẹ kẹ́ máa dákun. Kẹ́ bá wọn parí ẹ̀ ni. Èmi tún ń bẹ̀ yín ní ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ wá máa lọ. Kí n máa wá lọ. Ó dàárọ̀. Dáàdì ẹ̀yin mò ń bá sọ̀rọ̀. Ó ga òwò Ọlọ́run àṣánú wa o. Ẹ̀yinjú rẹ̀ bí tàdàbà èrò rí ẹ bí tọmọ ewu rẹ̀ rẹ̀lẹ́dùn àparí iṣẹ́ sí ọ lára àyàndá ni lásọ̀wẹ́ ò látọ̀run wá. N tó máa ń dùn mí lọ́rọ̀ yín nù ẹ̀yin ọ̀dọ́ ọ̀sìn ẹ bá ń pọ́n obìnrin ẹ mọ̀ pọ́n bí ẹ ń pọ́n mẹ́mẹ́ léwé orí ẹ wà ní ìyá ẹ̀ lé ìjọ
ó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe ń fẹnu pọ́n wọn tẹ́ ń ròyìn wọn ni pé tẹ́ bá gbé wọn dọ́ọ̀dẹ̀ ẹ̀ ṣètọ́jú wọn kò bá dá ẹ pò níjó ẹ pèlú ọdún kò ní kádùn tẹ́ẹ̀bì mọ́ ọyọ gbóngbó ẹ̀ mọ́ nà wọ́n èrè wa ní sùúrù lọkùnrin fi ń bóbìnrin gbé. àmọ́ ń fẹ́ kẹ́ gbádùn orin yẹn dáadáa. mo ń gbọ́ ṣùgbọ́n rọ́pọ̀ fún yín ẹ̀sán náà làwọn náà kò fẹ́ irun orí ẹ̀ wà ní bó ni. ọjọ́ mẹ́ta náà. àbá nìyẹn. Sunday. àbá o. ẹ pẹ̀lẹ́. àrí wọn o àrí wọn. bí bá rí yín nìkan wọlé lọ ní tiẹ̀. tó wọlé ó sì lè tó bá dénú. kò sí wàhálà àwọn wọlé ó di ní tó bá dé bóò ni. ògbóni sójà ìgbà kẹ má rí mi fódìdí ijọ́ mẹ́ta láà kẹsẹ̀ má béèrè mi kẹ́mi ti wà ibi ìbárí yín wẹ̀ yìí ọ̀rọ̀ yín ó máa gbóná fẹ́lifẹ́li lókun àyà mi lè gbọ́n. ò ní bínú ni ọ̀nà pọ̀ lẹ́rùn. ọ̀dà bó wá lè ti bí towó. owó bò ní. babaláwo ti ń béèrè owó. ìgbà wo la sì san kan ná nígbà a sì ti sọ̀hún tówó ti súnmọ́ ó ti kọjá àbọ̀ gan ó yẹ ṣe tiwa náà ó ti kọjá àbọ̀ ká mọ̀ gbóòórùn àbúrò wa. ṣé àwa lè babaláwo lè máa gbóòórùn ẹ òun ló máa gbóòórùn ẹ lè máa sọ fún wa kálí kí ti wà rẹ o kí ti ṣe rẹ o. ṣáwa mi ríran ní ṣe bóun ló mi rí gbogbo ẹ̀hún la ní arínúròde olùmọ̀ràn ọkàn àwọn ìṣáàdì kankan lè gbọ́n. kò yóò pẹ́ tó bá wọn torí ńgbà tí ó gbowó kò ní yóò pẹ́ ó ní kàṣàtà bá ti kówó fóun láti máa gbọ́ iṣẹ́ òun létílé àwa gbọ́ tílé àgbótílé lè kó kankan. kò sí kúlà máa ṣe o ká gbéra rẹ̀ ká la bá ìyàwó àtẹ̀yìn àtẹ̀mí ká rẹ̀ mú babaláwo lọ́bẹ̀ ká la bá ìyàwó kí àmúwó wá. a tún mú babaláwo lọ. àbí kí àlọ́bẹ̀rẹ̀ sọ kó máa sọ kálí àmìlì òun lè jìbìtì kí àrọ́ fún ìyàwó kálí tó ibi lọ́rọ̀ dẹ́rẹ̀ o ibi láṣiṣẹ́ dẹ́rẹ̀ o ibi líkùsí rẹ̀ lè gbọ́n jọ́rọ́jọ́. orí sọnà orí tá a bá ń yan gúgúrú àfọ́jú èèyàn ò mọ̀ súfèé ni ó dá ó jẹ́rìí. Hello sir. báwo ni. àlàáfíà ni. pẹ̀lẹ́ ṣọ́ ọ̀kẹ́. mo wà okay. lílo wà bí. yá mo wà lé. mo máa ń wò nǹkan màtẹ́ ni ó ní pátí kan ní mo fẹ́ jẹ́ ká jọ lọ ní alẹ́ dinner party show mind. pàtí kẹ ṣé mi náà wá pàtí irú ọláṣọ tí máa wọ lọ pàtí kankan. kọ́kọ́ dá mi lóhùn ṣé wàá lọ àbò rẹ̀. màá lọ. ṣòro nígbà tí aṣọ yẹn mo bá mi di ojú ẹ̀ àṣẹmọdé wájú ẹ̀ nísinsìnyí. irú eré ọmọdé wo ni èwo ni kí n díjú àwọn ọmọdé ló máa ń ṣe yẹn. Dọ́lápọ̀ di ojú ẹ̀. ok máa díjú mi pẹ̀lú faith mi ti díjú báyìí mo ti díjú mo ń gbọ́ yín kí ló ṣẹlẹ̀ báyìí sí torí ẹni ká díjú. ó yẹ la ojú ẹ̀. irú ìwọ ni iná ṣé tí wàá nu kọ́pọ̀dì ẹ wá ń pè mí. You're very funny. mo ní kí surprise ẹ ni. now this is it. aṣọ ẹ. Are you serious? Yes, I'm dead serious. Come on, Ogba. Mo sọ pé ọmọ like it. Just perfect size. Thank you. Wow. Báwo lè ṣe mo fún mi láì palazzo? Come on, o ṣe mú ọkùnrin náà. Oh, I really appreciate this. Thank you. Lovely colors. This is size 10. Let's see what dada. Why is she for size 10 more? This is my homework. Thank you. Guess you like them. I like them, yeah. I like them. Okay, so, Aliyabi. Yes. rántí ṣó mọ̀ pé akúrẹ́dẹ̀rẹ́dẹ̀ bá ẹni nìwọ̀ yìí ṣé ojú ẹ̀ ti já o ti kó bẹ́ẹ̀ mi ti fara mọ̀ lọ́jọ́ kìíní àná tí mo ní o máa fọmọ yẹn o ò sọ pé dọdún àfọrù ló máa fẹ́ tún kàn mí o ti fẹ́ báyìí o ti rẹ́lẹ́yà rẹ̀ tó bá tí máa fún ẹ nígbàjú orí àpé wa mo ní o máa fẹ́ oníwà fẹ́ wọ́n ti lé ẹ̀dá ta wọ́n ti lé ẹ̀dá ta
wọ́n lè ti sọ ìtàn máa sọ fẹ́mi náà mo ti fara mọ́ tó bá sọ̀rọ̀ máa gbogbo ọ̀dọ̀ máa ní kókó báyìí kó padà lọ bá wọn wá padà lọ bá wọn bó bá ṣe rí wàá sọ lọ́hùn. Mọ́mí kò rí bẹ́ẹ̀ o. bó bá ṣe rí wàá sọ fún mi. Mọ́mí kò rí bẹ́ẹ̀. Àṣọ báwa ni ṣe ṣọ̀rọ̀ kò rí báwo tó bá mọ ohun tí etí mi gbọ́ mẹ́ẹ̀ lẹ́yìn ohun tí etí mi gbọ́ mẹ́ẹ̀ lẹ́yìn bí o bá tiẹ̀ gbọ́ mi mọ̀ rárá ó tó bẹ́ẹ̀ má fẹ́ àforí àfọwọ́ ló fẹ́ fẹ́ ó ti rí báyìí ó níbi tó bá lé ayé ẹ̀ dé. máa dá tọ̀ mi ò kú níbẹ̀ dá sí tó bí aláyé fọmọ ẹni á gbọ́ dáadáa. Àjíkẹ́ kí ni ẹ. Sista kí ló ṣẹlẹ̀ sí sista. Sista bíi báwo. Mo gbọ́ tó ń sọ̀rọ̀ pẹ̀lú mọ̀ọ́sí. Kò sí nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ń sunkún. Don't you get? Sista ń sunkún. Nothing is happening. We are all fine. Wàá sọ fún mi náà, máa advice ẹ. Kò sí nǹkan tó ṣẹlẹ̀. Àbí àwọn àtọkọ wọn jà ní. We'll talk later, okay? Àjíkẹ́. Hello baby. Yeah. Báwo ni nǹkan tí mo sọ fún ẹ? Bọ̀ wá gbọ́ mi wọ́n ní òkun òkín ruru káwà ruru òun ní ẹyẹ kọ̀ọ̀kan la máa ń yọsẹ̀ nínú ẹ̀kú. Ṣorí nǹkan tí Súnkànmí ṣe yẹn is not the best. That is not the solution to the problem. Kò help anything. Then báwo ló ṣe fẹ́ mọ òdodo? Nǹkan tí mi máa sọ ni pé let him find every means possible. Kó wá gbogbo ọ̀nà tó máa fi rí pé òun gbéyàwó ẹ̀ padà wá sínú ilé. Yes, that's the best thing to do at this point in time. Kọ́lọ̀ wá bá aṣọ àtìyá àti oyún. Kọ́lọ̀ ń sọ láyọ̀ ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. Then tó bá ti di pé tí wá deliver tán tó bá ti bímọ tán akíní DNA test wà fún. Oh, mi nẹ. They go for a DNA test. Then wọ́n á mọ ẹni tó jẹ́ biological father bóyá òun ni o bóyá dáàdi ẹ̀ ni o àbí yóò lè. You know, for me, that's the best thing I would advise that you advise him to do now. Well, Ọlọ́run á kọ́ gbogbo àmọ̀ṣe, and kí wọ́n náà dẹ̀ máa ṣe jẹ́jẹ́. You know I love you, right? I love you too. Me good. Oh God, this game, only God knows. Hello, ma. Yes, ma. Yes, ma. Yes, ma. Mo wà okay, ma. No, I mean, jáde mo wà ní. Àìlè mo ma. In fact, mo lórí bed báyìí, ma. Okay, ma. All right, ẹ má pè, ma. All right. Oh, shit. Mo náà ti ká mi. Tí wọ́n bẹ̀rẹ̀ akọrin lójú páyé. Súnkànmí. Why tó ṣe lè rántí jáde? Irú question wo nìyẹn? Ṣé o gbọ́ nǹkan tí mo sọ pé ó ṣe ni? Ó sọ fún mi pé irú question wo nìyẹn? Ṣé tó bá fẹ́ ṣe anything ṣé o kì í seek advice lọ́dọ̀ mi ni? Ó kàn lè jáde bẹ́ẹ̀ yẹn. Then gbà tó sì lè jáde sí báwo la ṣe fẹ́ get information ta need? Nísìnyí báyìí tó sì lè jáde sí. Báwo la ṣe fẹ́ mọ̀ bóyá wo ló lóyún bóyá bàbá ló lóyún bóyá wọn bàbá tó wá sára ló fún ọmọ yẹn lóyún àmọ́ náà o lè jáde ń sìn ìgbà tó mọ̀ pé o lè dáṣẹ́ ẹ ṣe fúnra rẹ̀ wá tó ṣe invite mi wá sínú ilé ẹ̀. Okay, now mo ti lè síta kí la fẹ́ ṣe. A máa lọ bẹ́ẹ̀ ni o a máa lọ bẹ́ẹ̀ o ní láti padà sínú ilé yẹn títí tó máa fi bímọ tó bá bímọ then we go for DNA test. Ọ̀rẹ́ ti kò sí problem ká lọ bẹ́ẹ̀ àbẹ̀. A máa lọ bẹ́ẹ̀ ni. Kò sí wàhálà. Ẹ wo bí mo ṣe sọ fún yín àwọn àjẹ́
wàá mú Lájídé wálé báyìí kó ló gíní tádì ẹ̀ tó kó ẹ̀ mọ́. ló yẹ gédégbé. àwọn àjẹ́ ló máa mọ́kọ mi wálé. bẹ́ẹ̀ mo sọ fún yín. mi ò fẹ́ jẹ́ kó mọ́kọ mi wálé. irú àwọn ló máa gbà á lẹ̀. wọ́n fà wá dọ̀ tèmi ó sì mú wa báyìí báyìí. ẹ̀yin lè máa mú wá. àjẹ́ ò ní wá sílẹ̀. láyé àìrọ̀ o bí wọ́n bẹ̀rẹ̀ bí wọ́n ti gan pa nù. ọkọ mi gan pa. wọ́n jọ gan pa nù. Ọlọ́ṣẹ́lẹ̀ ti gan pa báyìí. wọ́n jẹ́rìí kì í ṣe gígan tí wọ́n gan kì í ṣe ẹ mọ̀ bí gbèyàn ń wo tẹlifíṣàn báyìí tó wá pọ̀sì ẹ̀ ẹ mọ̀ pé wọ́n gan pa bẹ́ẹ̀ wọ́n ti gan pa nù. àwa nísìnyí báyìí orí gan pa ni wọ́n wà títí tá a fi tún ṣe ètùtù. Kọ́lájídé sì máa bọ̀ nílé. ibo ló ti lè wálé wọn ò lè filẹ̀ tí iye wọn bá fi tí iye Lájídé bá sí iye tàwọn tó ní òsì lẹ́ẹ̀kan náà ni gbàtí wà nísìnyí a gbọ́dọ̀ ṣe ètùtù. Please, ẹ kí n sáré lọ sí toilet. Okay, easy already. Take it easy. I'm not okay. Mi ò wọ okay mọ́ ẹjọ́. jókòó obìnrin lọ́kàn balẹ̀ máa kó payàbá rẹ̀ wọ ọmọbìnrin yìí kò réwu. ẹ wo Ògbólì ọ̀rọ̀ líwa lílẹ̀ yìí ọ̀rọ̀ owó là o. Bàbá ẹ jọ̀ọ́ kí wà ní solution sí i. ètùtù ni o ètùtù tá a ṣe mẹ́ta ni àgbẹ̀ kan lọ́sàn-án àgbẹ̀ kan ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ó di ìrọ̀lẹ́ dẹ̀dẹ̀ tẹ́ ẹ yẹ bá torú àgbàgbé ọ̀dọ̀ àwọn àjẹlá àgbẹ̀ lọ. àbọ̀ tí mò ń sọ fún yín yìí torú olólejò èyí ó gbé ẹbọ níbi irú Ṣàngó ní hòhò tábà ti gbé báyìí Abẹ́òkúta lẹ́ ń gbé lọ. Ẹ máa fi sẹ́yìn lọ sí Abẹ́òkúta. ẹ wá gbé lọ ẹ bá ní hòhò ọmọlúwàbí ilé òsì gbọ́dọ̀ mọ́ báyàn lójú ọ̀nà bílẹ̀ báyìí mọ́ báyàn ó tọ̀ wọ́n ya wèrè ni ó ti sọ̀rọ̀ ń gbónú wọn ewu orú wèrè rẹ̀ bẹ́ẹ̀ lómi bá tún lóhùn owó ó tọ̀ ní òtún ya wèrè ṣé wàá mọ̀ pé ṣe ńlá mo fẹ́ ṣe àbọ̀ ògbé. No, yeah, ẹ̀yin náà lẹ lè gbé. No problem, èmi ò lè gbé ẹ̀yin lẹ lè gbé. Ògbólì bó la ti fẹ́ sọ̀rọ̀ owó rẹ̀ yìí èmi kàn ní kí àmọ́ àbá kan wá bóyá ẹ̀ka talé àbí kọ́mbìnì àbí ilẹ̀ káà lè fi yanjú. gbogbo ń dára sí ń sọ yìí èyí tí ìjọ̀rọ̀ 10,000 lọ àbí. bàbá yóò dá kankan mọ̀ ṣé ẹ̀yin ọmọ pé bí wọ́n bá ń béèrè òǹjiyọ̀ ẹ̀rìyàn ní jẹ́bẹ̀ 10,000 lẹ́bọ̀ tí mo léyìn ó gbé lọ lóru tí mo ròyìn tá lọ gbé fáwọn àjẹ́ tó jẹ́ pé àwọn àjẹ́ ni wọ́n dìde báyìí àwọn ẹyẹ wọ́n dìde wọ́n wá lọ rí bá síbi tí wọ́n wà wọ́n sì àjẹ́ ó sì máa mú un bọ̀ lé. ẹ má yẹ káwọn àjẹ́ mọ́kọ mi wá àánú àjẹ́ mi ò bá jẹ́ ṣe àjẹ́ ò lè wá sílé mi náà. irọ́ wọ́n mú wá bẹ́ẹ̀ mi nì èmi wàá fà fún yín pé Lájídé rè o bá a bá rí owó tá a ṣètùtù ní alẹ́ yìí báyìí lónìí tí Lájídé ọba ti dé lọ́la ẹ̀ pa mí. bí èlò là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Like how much, please? ní kúkúrú kẹ́mi ọ̀rọ̀ mọ́ gùn owó ètùtù agbọ́dọ̀ àárí 570,000. ó jọjọjọjọ títún kí n gbọ́rọ̀ so wọn náà bíi gbogbo rubbish tí babaláwo bá bó ṣì tó ṣé babaláwo lélẹ̀. no wọn ṣèyàn bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ọkọ mi yẹn àǹtí yẹn tó ń ṣe gbòǹkèlè ṣoṣoro rẹ̀ àwọn náà mú màá yẹn wá so then the first time tó kọ́kọ́ máa bẹ̀rẹ̀ owó 500 mo fún wọn the second time 900 kò bọ́ sí mo sọ lẹ́kọ̀ọ́ ìsìn náà náà tún ní pé 570 àbí 550 àbí ìlú náírà wọn ìbí wọn mọ̀ pé tí n bá fún wọn ní 600 nsìn wọn aráyè ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe wọn ní sọ pé owó ò tó. Look, let me tell you ṣé gbogbo nǹkan tó wọn gbogbo bala scammer làwọn pípọ̀ yẹn wo ṣó tún fẹ́ gbọ́ ṣó gbogbo nǹkan tó fẹ́ gbọ́ yẹn sọ orin òṣùpá ló ń kọ ìṣòkò tẹ̀ tún wá kọ́ tán tọ́mọ mi bá fẹ́ kọ́ gangan fúnra rẹ̀ tó fẹ́ kọ orin yẹn òun ló ní òṣùpá ló lọ fò òun ló mọ̀ à bọ̀bọ̀ yẹn ló lóhùn yẹn tó bá fẹ́ kọrin yẹn á ti sọ fún ẹ pé orí tó kún tí ò ní ná ọjà tó kún tí ò lérò ọmọ jẹ́ ń gbé sílẹ̀ fún òun ló ní ọmọ mi fúnra rẹ̀ kò pé méjì ó wá ń kọ̀fọ̀ fún ẹ ó ṣe fìlà inú ẹ wá ń dùn wọn náà ti rò pé bóyá o ti ò já rẹ̀ rárá ó ti ẹ̀ já in short ó máa ń ṣe bí ẹni tó já ni. no wọn ò gbá mi o ò understand. mo mọ̀ lè rojọ́. I'm very very disappointed in you wọ́n gba 900 wọ́n gba 500 wọ́n máa gba ẹgbẹ́ ni in short as wọ́n empty ẹ̀ tí ò ní sí kankan mọ́ ó ní oyún dẹ̀ ló ní sínú yìí ó kàn fẹ́ kán pa ẹ̀ dànù